èèyàn ẹ wá gbọ́ Al-Qur'an tó sọ bẹ́ẹ̀ mo bá wa ka àwọn alùsùnà gidi máa kà wọ́n fún yín mi ì fẹ́ mistake nítorí mo mọ̀ wọ́n tó sọ pé èmi gan Sheikh Imran lákọ́kọ́ Sheikh Imran kí n kọ́kọ́ dákọ̀ àwọn náà mo ń bọ̀ wá o ẹ̀yin tó kù tẹ́ ẹ jẹ́ yẹn rí mo ń bọ̀ wá bá yín Sheikh Imran ẹlẹ́hà òun àfààyàn ni mufti gbogbo alùsùnà gbogbo ilẹ̀ Yorùbá ẹ fẹ́ kọ̀ òun lọ ga yín wàláì tí n bá wo ti Sheikh Imran mo lè tẹ̀lé sí Imran lọ pé ó dáa Sheikh Imran gbogbo tẹ̀ ń ṣe ẹ kàkàlẹ̀ fún mi kí n rí tẹ́ ẹ fi rò pé àṣẹ bíi ti yín. múra wa ọ̀rọ̀ tí a bá pè wá sí ọ̀rọ̀ tó pa gbogbo wa ọ̀rọ̀ kẹ́bọ̀ má délẹ̀ Yorùbá sáà lùsùn náà lọ́fọ́ra mẹ́bọ ni àbí Tìjàníyà. ọ̀gá gbogbo alùsùnà ilẹ̀ Yorùbá. mo dá padà sí ọ lẹ́nu mo gbọ́ ọmọ lẹ́nu padà bam àfàmìlẹ̀ ọ̀gá ọgbà alùsùnà àwọn o mọ̀ mo ti ṣàpèjúwe kan fún ẹ láìpẹ́ yìí ipe bíi kí ẹlẹ́dẹ̀ kó jáde kó a máa sọ fún àwọn èèyàn pé ẹran ajá ni ó dáa jẹ o ajá ló dáa jù nínú gbogbo ẹran o bí kẹ́lẹ́dẹ̀ jáde kó máa sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn ìgbà ajá ló dáa jù nínú gbogbo ẹran ìpè kódà ajá dáa ju màálù lọ nǹkan kan bẹ́ẹ̀ lóye òun ni ọ̀rọ̀ jákujàku rédèrèdè tó fẹ́ sọ yìí ipa àfàmúrẹ́lẹ́à mufti gbogbo àwọn alùsùnà ọ̀gágbà alùsùnà fáwọn ọ̀rọ̀ tálẹ́ni náà ti ń tẹ̀ ń sọ ipa àfàmúrẹ́lẹ́à mufti àwọn alùsùnà àbí ọ̀gá gbogbo àwọn alùsùnà ta ló ń tọ̀hún dá ibo ló ń tọ̀hún wà ṣé wọlé bí ibùtò wà ń wájú mi táàjọ ń wúra wa yìí táàjọ ń ríra wa yìí ní ìwọ tó dákàmọ̀ yìí olódò aláìmọ̀kan oníbídà aládàádálẹ̀ burúkú yìí tó ń sọ pé ó jẹ́ kẹ́nìkan mọ̀ ipò ọlọ́run bá mi ń bẹ lórí ayé yìí tó lè tún dá ó máa tó ń ṣe wallahi alazim èso yìí ti jókòó sínú ayé rẹ̀ gan ó ti kọ́ pẹ̀tẹ́sì ó ti kọ́ ilé onípẹ̀tẹ́sì ó ti kọ́ sí ẹ lára ó ti gba ayé láti ṣe tàdà fáàrẹ̀ ń bá sọ̀rọ̀ yìí sáwọn alùsùnà náà ni wọ́n ní fọ́rọ̀ yìí sí ipe alùsùnà náà ló fara mẹ́bọ ní àbí Tìjàníyà so kéèyàn ya ẹnu kéèyàn pera wọn ní àáfàá súnà kí wọ́n wá máa sọ ń ta gbangba fún gbogbo ayé pé alùsùnà ló fara mẹ́bọ ní àbí Tìjàníyà so alùsùnà ló fara mẹ́bọ ní àbí Tìjàníyà so tí Tìjàníyà yìí bá ṣe ẹ̀sìn ẹbọ kò sí nǹkan tí Tìjàníyà fẹ́ jẹ́ mọ́ yàtọ̀ sí kó jẹ́ ẹ̀sìn ẹbọ so fún délé tó o bá ń bá wa sọ pé kí ni àfáà rẹ fi do ní bídíà ó fẹ́ máa tún wọn láṣìírí ni so ó fẹ́ máa tún wọn láṣìírí ni èyí tá a ti sọ lọ́yún tá a dákẹ́ tá a sọ mọ́ nítorí pé àríwíkúwì wọn kọ́ máa wí àbí bẹ́ẹ̀ kọ́ kò kàn rárá gbẹ́nu rẹ dákẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ sọ pé ó fẹ́ máa dìfẹ́ǹdì wọn ó fẹ́ máa ṣèṣe pé ó wà bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ ó máa fi tú àwọn láṣìírí ni ká ló bá gbọ́n so ṣé alùsùnà ló fara mẹ́bọ ní àbí Tìjàníyà tí Tìjàníyà yìí bá ṣẹ̀sìn ẹbọ kí ló tún fẹ́ jẹ́ so ṣe ní ìsìn ó fẹ́ sọ fún àwa pé àfàmúrẹ́lẹ́à wọ́n sọ̀rọ̀ nípa pé Súfì ó kó ẹbọ sínú pẹ̀lú àníyàn tó dáa tí wọ́n sì ń sọ fáwọn èèyàn nípa gbangba bíi pé ṣé alùsùnà ló fara mẹ́bọ ní àbí Tìjàníyà wallahi nínú gbogbo ẹgbẹ́ Súfì pátápátá ìrìn èyí tó ya wèrè níbi ìṣẹ́ ẹbọ bí àwọn Tìjàníyà ìpàápàá jùlọ Ibrahimiyya kò sí èyí tó ṣẹbọ tó ya ìyàkuyà níbi ẹbọ ṣíṣe nínú àwọn ẹgbẹ́ Súfìyùn bí Tìjàníyà ń ṣe àgbákò ẹbọ ni látòkè délẹ̀ so káfà rẹ wá máa sọ ń tàn gbangba pé alùsùnà ló fara mẹ́bọ ni àbí Tìjàníyà alùsùnà ló fara mẹ́bọ ni àbí Tìjàníyà alùsùnà ló fara mẹ́bọ ni àbí Tìjàníyà tí ọ̀rọ̀ nù nígboro ẹni tó rò pé wẹ́ onísùnà ni ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wọn wàláhì ẹ̀kàn fẹ́ fi ẹ̀sìn ṣòfò ni.
Sọ̀rọ̀ pé mi ló kó ó fi sọ pé kó wọn pa wọn. Àwọn oṣopọ̀ ọmọdé ọ̀dọ́ làwa. Wọ́n lè pè é. Àgbàlá Gabriel. Kò sí wàhálà. Lásìkò ní ìjọba dúró ká gbọ́. Bàbá ẹ fún wa ní ìbọn tí mo lọ. A ní ìjà fún wa. Ẹ bá ìyá rẹ̀ láti wá. Kí ló ti rẹ̀ ní láti wá? Àwọn opó rè é. Wọ́n fọ́pọ́ fún lọ. Olórí. Ó ti ọwọ́ ọ̀nà lórí bí o. Àwọn ọ̀pọ̀ wa bẹ̀rẹ̀ o. Àgbàlá Gabriel ọjọ́ láìwá ẹ o. Àgbàlá Gabriel ni. Ó lè ní wọ́n.
Agbala Gabriel. Àwọn náà rèé o. Agbala Gabriel. Àwọn tá a fọ́ lórí rèé o. Àwọn tá a fọ́ lórí rèé o. Àǹtí. Àrẹ. Àǹtí. Àwọn àdìlẹ́yìn.